irú kí wàá lélẹ́yìí òṣèré tíátà míì tún kú lójijì. Ikú òṣèré tíátà yorùbá ní Quadri Oyèbámijí tí gbogbo èèyàn mọ̀ sí Sisi Quadri làwọn èèyàn sì ń ṣọ̀fọ̀ rẹ̀ lọ́wọ́ tí ìròyìn burúkú míì fi tún jáde pé ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré adẹ́rìn-pòṣónú tó máa ń ṣeré òyìnbó John Okafor tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Ibu ti jáde láyé nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí lẹ́ni ọdún 62. Ó ti ṣe díẹ̀ tí àìsàn ti ń bá òṣèré náà fínra tó sì ń pààrà ilé ìwòsàn. Ìtọ̀ ṣúgà àtàwọn àìsàn míì tó jẹ mọ́ kíndìnrín ni wọ́n ló ń ṣe èyí tó ti wọ̀ ọ́ lára gidigidi. Èyí ló mú kí wọ́n gbé òṣèré náà lọ sílùú òyìnbó fún ìtọ́jú lẹ́yìn tó ti gbàtọ́jú láwọn ọsibítù káàkiri orílẹ̀-èdè wa. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà àtàwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ ni wọ́n dìde ìrànlọ́wọ́ nígbà tí òṣèré náà béèrè fún àtìlẹ́yìn wọn láti lè rówó tọ́jú ara rẹ̀. Wọ́n dáwó jọ fún un tó fi lọ sílùú òyìnbó láti gbàtọ́jú. Orílẹ̀-èdè Germany tó lọ ọ̀hún làwọn dókítà ti sọ pé tí wọ́n bá fẹ́ kí òṣèré tó máa ń pààyàn lẹ́rìn yìí lálàáfíà àfi kí wọ́n gé ọ̀kan nínú àwọn ẹsẹ̀ rẹ̀ nítorí kòkòrò ti wọ àwọn ibì kan níbẹ̀. Nítorí pé kò sí ohun tó tó àlàáfíà ni òṣèré náà fi gba kámú tó sì kọwọ́ bọ̀wé pé kí wọ́n gé ẹsẹ̀ náà tó bá jẹ́ ìyẹn ló máa fún òun ní àlàáfíà. Wọ́n gé ẹsẹ̀ rẹ̀ ó sì padà wá sí Nàìjíríà ṣùgbọ́n kò jọ pé àlàáfíà rẹpẹtẹ tó ara òṣèré adẹ́rìn-pòṣónú ọ̀hún nítorí kò pẹ́ tó fi dé tó tún fi ń pààrà ọsibítù. Àhesọ làwọn èèyàn sì kọ́kọ́ ń pè é nígbà tí wọ́n gbọ́ pé ọkùnrin tó mọ eré ṣe dáadáa náà ti dákẹ́ sílé ìwòsàn kan tí wọ́n ń pè ní Evercare nílùú Èkó. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà padà di òótọ́ nígbà tí àwọn tó súnmọ́ ọkùnrin náà fìdí rẹ̀ múlẹ̀ pé àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin adẹ́rìn-pòṣónú yìí. Aláròyé gbọ́ pé ẹ̀jẹ̀ dídì ni wọ́n ló wà nínú ohun tó gbẹ̀mí ọkùnrin náà. Wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ kì í ṣàn gaara lọ sínú ẹsẹ̀ rẹ̀ nítorí pé àwọn ohun èlò tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri ara rẹ̀ kan ti bàjẹ́. Òṣèré yìí jẹ́ ọ̀kan nínú àwọn aláwàdà tí kì í ṣe wàhálà rárá kó tó dẹ́rìn pààyàn. Ìrìn, ìwojú àti ìsọ̀rọ̀ ọkùnrin náà lásán máa ń dẹ́rìn pààyàn. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré yìí àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ tíátà ni wọ́n ti ń ṣọ̀fọ̀ òṣèré tó papòdà yìí. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.